See some students who they work hand in hand with Boko Haram in University of... ẹ̀yin ènìyàn mi ẹ tí wàá wo ohun tí a rí gbọ́ o ẹ wá wo fọ́nrán tí a mú wá yìí kò sí ohun tá a mà ní nínú Nàìjíríà ta la wá fẹ́ trust ń sìn everybody is a suspect in Nigeria ẹ wo àwọn ọmọ school àwọn ọmọ university ní Maiduguri tí wọ́n mú àwọn ọmọ university tí wọ́n ṣe hand to Boko Haram àwọn ní format Boko Haram wọ́n fi wọ́n sí payroll tó ń fún wọn lówó every month ẹjọ́ ta la wá fẹ́ trust ń sìn kí ni irú ìlú wo ni eléyìí wọ̀ lọ́rùn irú ìlú wo ni eléyìí ìlú Nàìjíríà ẹ gbà wá sílẹ̀ lọ́wọ́ àwọn Boko Haram yìí sẹ́ ẹ jẹ́ ká dá dúró Yorùbá ẹ jẹ́ ká jára wa ẹjọ́ ìjẹ́ ṣàkíyèsí mo fẹ́ rìlíìsì fọ́nrán kan kẹ́ wo ìbéèrè tí bàbá yìí ń béèrè tí pásítọ̀ yìí tó ń béèrè ibo ni pásítọ̀ Ezekiel wà máa yín ò lè ṣe kó má ṣe fọ́nrán ní èwì ká àgbúrò ẹ̀ mọ́ o gbogbo wa ọkàn wa dẹ̀ lè má lọ síbẹ̀ pásítọ̀ Ezekiel tó máa ń gbóhùn sókè fún àwọn kìrìsìtẹ́nì ní north ibo ni pásítọ̀ Ezekiel wà àgbúrò ẹ̀ mọ́ o ṣé mo pa àwọn north wọ́n jáde síta wọ́n ṣe protest wọ́n ní kí Donald Trump kó jáwọ́ lọ́rọ̀ wọn ìjà àti gbọ́n kọ̀ọ̀kan mọ́ láti gbà yẹn àgbọ́n kọ̀ọ̀kan mọ́ o àgbọ́n ẹni tì mọ́ o gbogbo àwọn kan àgbọ́n ẹni tì mọ́ máa ló máa raise voice sókè this must be a voice to a voiceless in that country ẹ wá jẹ́ ká ti bi eléyìí ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká wo fọ́nrán yìí ẹ̀yin ènìyàn mi nílá fún o mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ wò mo fẹ́ kẹ́ farabalẹ̀ wo fọ́nrán yìí kò sẹ́jọ́ rírò lórí ẹ o kò sẹ́jọ́ rírò gbogbo nǹkan tí màá sọ lórí fọ́nrán yìí kò ju eléyìí lọ kò ju eléyìí tẹ́ ń gbọ́ yìí lọ ẹ̀yin ènìyàn mi ibo ni pásítọ̀ Ezekiel wà ẹ wo àwọn ọmọ yunifásitì ní eléyìí tí wọ́n mú hand to hand with bandit Boko Haram in the bush wọ́n mú wọn red-handed òun ni wọ́n tó wọ́n yẹn o tí wọ́n kó wọn lọ èmi máa release fọ́nrán yẹn sí kẹjẹ́ káwé èèyàn ènìyàn mo kí wa lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀n níbikíbi tí ẹ bá ti láǹfààní tẹ́tí ń gbọ́ èmi ọmọ yín Akalamago TV náà ni o nílá fún o máa gidi ni kò ní jù báyìí lọ. See some students who they work hand in hand with Boko Haram in University of Maiduguri. Thank God hand don't catch them. Breeze don't blow, fire nyash don't open. Wow! Now you see them, they are responsible, they dress well. Who even know that they have that plan? Who know that they have that mind of working hand in hand with Boko Haram in the bush? Thank God the hand have caught them. They are the student of university in Maiduguri. They are the informant of Boko Haram. Their name is on the payroll of Boko Haram. That is, they settle them every month for every mission they carry out. And how these people, they operate is very simple. How they work for Boko Haram is very simple. They are the informant. Whenever they want to strike, these people will first go ahead of them. They calculate everything. They see everything because nobody is suspecting them. And that gave them opportunity or privilege to visit anywhere at all. Being mosque, being church, being everywhere. Whenever people gather that they want to carry out operation, these people will be the first people to go there. And after they go there, they hear news and go back and tell them, in so place, this is what is there. In so place, this is what is there. And before you know, in 1 day, 2 days later, they strike. Thank God the hand don't catch them. And how it come to play, it is very simple. When they caught one of the, the organ of Boko Haram, they discover that on the transaction, everybody that is sending money to and the rest, they find out that these guys involved. You, as a youth, please don't be so desperate to make quick money, because at the end of the day, it will bring shame and disgrace to your family, and maybe may even cost you your own life. Youth, be wise. Ìjọba ilẹ̀ Amẹ́ríkà tún ti yí òun padà lórí wípé wọ́n ń gbé ogun bọ̀ wá kojú àwọn agbésùnmọ̀mí tó ń pa àwa ọmọlẹ́yìn Kristi nípakúpa lórílẹ̀‐èdè Nàìjíríà. Kí ni wọ́n sọ? Kí ni ìgbésẹ̀ tó kàn? Nínú fọ́nrán yìí lẹ ti máa gbọ́. Níbo ni Reverend Ezekiel wà láti bí ijọ́ mélòó kan? Ẹ gbọ́ ṣé ní òtítọ́ wọ́n ti jí gbé? Níbo ni ó wà? A máa gbọ́. Kí ni ìgbésẹ̀ tó kàn fún ìjọba Nàìjíríà láti gbé nígbà tí iná jó dé ojú kókó báyìí? Kí ni ìgbésẹ̀ tó kàn fún wọn láti gbé? Nínú fọ́nrán yìí náà la ó ti gbọ́. Kí ni ó ṣokùnfà oorun tí àwọn ọmọlẹ́yìn Kristi sùn pàtàkì jù àwọn tó wà lókè? Àwọn tí ohùn wọn ti kànkè,
àwọn tó jẹ́ wípé tí wọ́n bá sọ̀rọ̀ ohùn wọn á la àgbáyé já. Kí ni ó kùn wọ́n lórun ní àkókò yìí? A ó gbọ́. Gbogbo àwa àyànfẹ́ Ọlọ́run tó ń gbọ́ mi pátápátá, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ̀. Orúkọ mi ò yí padà, Evangelist Daniel Adéyẹrí Ìṣọ̀lá. Ẹ jẹ́ á bá mi pín, ẹ jẹ́ á fọ́n káàkiri, ẹ jẹ́ á fọ́n túká káàkiri. Now, ìjọba ilẹ̀ Amẹ́ríkà sọ wípé nínú ìwádìí àti gbogbo research àwọn èyí tí àwọn ń ṣe, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ̀ gan, ẹ máa pín kẹ́ ẹ máa like. Nínú research, nínú ìwádìí àwọn lórí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n ní àwọn governors 12 kan, àwọn gangan ni wọ́n jẹ́ bàbá àṣàlẹ̀, àwọn gangan ni wọ́n jẹ́ olùdásílẹ̀, àwọn gan ni wọ́n jẹ́ agbátẹrù ìgbésùmọ̀mí ní orílẹ̀‐èdè yìí. Wọ́n wá ní tí àwọn bá kàn wọlé wá láti wá dojúkọ àwọn bandit kí àwọn dẹ̀ pa wọ́n, kí àwọn dẹ̀ run wọ́n, wọ́n ní àwọn máa rí iṣẹ́ yẹn ṣe ní òtítọ́ o. Wọ́n ní àwọn á rí iṣẹ́, àwọn á pa wọ́n tútú. But ìṣe ló dàbí ẹni wípé kí wọ́n gé nǹkan lórí, ṣẹ̀rí tó bá tún gbòòrùn omi ṣẹ́ mọ̀ wípé a tún sọ jáde. Ìyẹn ni wípé àwọn bàbá àṣàlẹ̀ wọn nígbà tí wọ́n bá sì wà ń bẹ̀, tí wọ́n bá tiẹ̀ pa àwọn tó wà nínú igbórun, owó ń bẹ lọ́wọ́ wọn, agbára tún ń bẹ lọ́wọ́ láti tún recruit àwọn míì. Wọ́n wá sọ wípé láìpẹ́ láì jìnnà àwọn máa fi ojú àwọn governors, àwọn máa fi orúkọ wọn àti píṣọ̀ wọn, àwọn máa forúkọ wọn léde kí gbogbo ọmọ Nàìjíríà lè rí àwọn ọ̀bàyéjẹ́. Ní ìgbà náà ni iṣẹ́ yẹn ṣe máa gbìnàyà. Reverend Ezekiel, èyí tí ó sọ̀rọ̀ tóhùn rẹ̀ kànkè, èyí tí gbogbo ènìyàn gbọ́, tí gbogbo kìíní yìí fi bẹ̀rẹ̀, níbo ló wà? À ń gbọ́ wípé wọ́n ti jí gbé, ṣé bó ṣe rí nìyẹn? Èmi gan sì ń ṣe gbogbo research láti bí àárọ̀ tí mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn, látàárọ̀ tí mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn ni mo ti ń ṣe research wípé ṣé lótìtọ́ ni. Àwọn kan sọ pé bẹ́ẹ̀ ni. So ohun tá a sì ń rí, àìtí rí ìfìdímúlẹ̀ títí dìsín, ṣùgbọ́n a ò dẹ̀ tí ì mọ ibi tó wà títí dìsín, torí àwọn kan sọ pé àwọn sì ń pe nọ́mbà ẹ̀ títí dìsín, wọn ì tí get in touch pẹ̀lú ẹ̀. So ẹnìkan tí mo ní kó tiẹ̀ bá mi forward nọ́mbà bàbá yẹn gan títí dìsín yẹn ò tiẹ̀, yẹn náà lóun sì ń pé kò tí ì lọ, yẹn gan ò tí ì bá mi forward ẹ̀. Ṣùgbọ́n tí ó bá jẹ́ wípé ní òtítọ́ àti lódodo ni wọ́n ti jí gbé, a jẹ́ wípé wàhálà wà ní orílẹ̀-èdè yìí o. Tìtorí wípé ẹnìkan ṣo tí a fojú sí lára lákòókò yìí, tí ó jẹ́ agbẹnusọ fún àwa ọmọlẹ́yìn Kristi, tìtorí wípé àwọn CAN, mo sọ nínú fọ́nrán tó kọjá wípé àwọn ti já wa kulẹ̀, àwọn PFN ti já wa kulẹ̀, àwọn bàbá tí a fojú sùn lókè wọ́n ti já wa kulẹ̀. So bí àpò tiwọn, bí àkáǹtì wọn ṣe máa fẹ̀ sí, òun ni ó mumú láyà tiwọn. So àwọn ò ráyè ti àwa ọmọlẹ́yìn mọ́. So tiwọn ni wípé kí àwọn sá máa tóbi kan máa fẹ̀ sí. So ẹnìkan ṣo tí a wá fojú sùn, èyí tí a lérò wípé ó máa jẹ́ agbẹnusọ fún àwọn ọmọlẹ́yìn Kristi ní ìran yìí, òun la tún ti ń gbọ́ wípé wọ́n ti jí gbé yẹn. Tí ó bá wá jẹ́ wípé lótìtọ́ ni wípé wọ́n jí gbé, a jẹ́ wípé gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn Kristi ẹ múra. Ẹ tún wá gbọ́ eléyìí, ìdákẹ́jẹ́ kò lè ṣe ní àkókò yìí. Èyí tí àwa ọmọlẹ́yìn Kristi dákẹ́ ó ti tó. Mo ti rí àwọn kan tí wọ́n wá ń ṣe àtakò ní comment section. Wọ́n sọ wípé ṣé Amẹ́ríkà ló máa wá ràn wá lọ́wọ́ ni, a ò ṣe képe Ọlọ́run. Ẹ̀yin ti gbàgbé nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì pariwo ní Íjíbítì lọ́jọ́sí tí wọ́n kígbe sí Ọlọ́run. Ó ṣe jẹ́ Mósè lọ́lọ́run gbé dìde fún, ó ṣe jẹ́ ènìyàn lọ́lọ́run gbé dìde fún, ó ṣe jẹ́ ènìyàn lọ́lọ́run rólé agbára láti lọ gba àwọn kúrò nílẹ̀ Íjíbítì. Ọlọ́run fúnra rẹ̀ kò ṣe sọ̀kalẹ̀ wá. Ọ̀pọ̀ àwọn tó wá ń kọ́mẹ̀ntì ní comment section yẹn, àpò àwọn tó wá ń sọ̀rọ̀ yẹn ló jẹ́ wí ni mo ṣàkíyèsí wípé ọpọlọ wọn kù díẹ̀ káàtó. Ó tún ṣe ní láàánú wípé àwọn ọmọlẹ́yìn Kristi náà tún wá ń kọ́mẹ̀ntì jágànsì níbẹ̀. Wípé ṣé ìjọba Amẹ́ríkà wá jẹ́ Ọlọ́run ni ká ké pè, ṣọ́lọ́run ló máa sọ̀kalẹ̀ wá. Ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Egypt ẹ ti gbàgbé, kì í ṣe Mósè lọ́lọ́run rán sí wọn nígbà tí gbé wọn gòkè, nígbà tí gbé àwọn àyànfẹ́ gòkè. Kí ni ìgbésẹ̀ tó kàn fún ìjọba Nàìjíríà láti gbé? Tí ẹ bá ṣe àkíyèsí, wọ́n ṣe protest lókè ọya, wọ́n ṣe protest lọ́hùn. Kí ni protest wọn dá lé lórí? Òun ni wípé kí ìjọba Amẹ́ríkà má wá. Kí ni ó fà á? Torí pé àwọn gangan mùsùlùmí, àwọn gangan ni wọ́n wà ń díẹ̀. Kí ni ó ń fún wọn lágbára? Torí wípé Muhammed ti instruct wọn, odidi Muhammed fúnra rẹ̀ ogun 83 ló jà, 83 wars ló gbé dìde kí ó tó fayé sílẹ̀. Pẹ̀lú bí ó ṣe ń ṣèṣekúṣe, pẹ̀lú gbogbo ìṣekúṣe ẹ̀, pẹ̀lú bí ó ṣe lọ fẹ́ ọmọ ọdún 6 tó bá sùn lọ́mọ ọdún 9, tí kò sí àpẹẹrẹ rere kan èyí tí a lè kọ́ lára Muhammed. Àṣẹ tí ó tún pa fún àwọn ọmọlẹ́yìn ni wípé kí wọ́n jagun ẹ̀sìn láti gba 72 virgins ní àlùjọ́nà. Ó sọ fún wọn wípé ó dára láti tàjẹ̀ ènìyàn sílẹ̀ jù láti dá ẹ̀mí èèyàn sí lọ. Ohun tó ń fún wọn ní agbára nìyí láti máa tẹ̀síwájú. Àìsíbẹ̀ bá máa rí wọn kí wọ́n máa ṣe Allahu Akbar, Allahu Akbar, kán dẹ̀ máa dú èèyàn.
àwọn àfáà kan jáde, àwọn ìmáàmù kan jáde, àwọn ṣèyíkì kan jáde, wọ́n wá ń sọ ìsọkúsọ, wọ́n wá ń sọ onírúurú ìsọkúsọ wípé àwọn mùsùlùmí náà ń pa, àwọn kìnnì kan náà ń pa, àwọn kìnnì kan náà ń pa. Ta ló yẹ kí wọ́n pa? Ta ló yẹ kán tàjẹ̀ sílẹ̀? Ká sọ wípé àwọn ọmọlẹ́yìn, ká sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀, ká sọ pé ní orúkọ Jésù kan náà fi ń tàjẹ̀ àwọn èèyàn sílẹ̀ ni. Èyí tó tó bí ọwọ́ yìí ń sìn, bá má ṣe ẹnìkan tó máa lè gbé Báíbù, torí àwọn mùsùlùmí á ti bẹ̀rẹ̀ ogun ní gidi gan, torí ohun tí a bí wọn bí nìyẹn. Ṣùgbọ́n nítorí pé ó jẹ́ àwọn ni ẹ rí pé wọ́n lè bẹ̀rẹ̀ sí ní jáde ńsìn láti máa wá dìfẹ́ǹdì ẹ̀sìn wọn. Àlàáfíà wo lẹ rí nínú ayé wọn rí? Ẹ wá rí wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní protest lókè lọ́hùn. A ò dẹ̀ gbọ́ ariwo pé wọ́n lọ da protest yẹn rú, a ò gbọ́ ariwo pé wọ́n lọ yin tága sí wọn, a ò gbọ́ ariwo pé wọ́n lọ fìbọn dà wọ́n rú. Ẹ rántí ọjọ́ kìíní àná protest tó ṣẹlẹ̀ ní Lekki toll gate, bí wọ́n ṣe lọ fi ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ ṣòfò. Ẹ jẹ́ kí àwọn ọmọ ọlọ́mọ jáde nísìnyí kí wọ́n sọ wípé wọ́n ń ṣe protest lórí nǹkan kan. Ẹ rí tí àwọn ọlọ́pàá máa lọ síbẹ̀ tán máa lọ yìnbọn mọ́ wọn, tán máa lọ yin tear gas mọ́ wọn tán láti tú wọn ká. Ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ lókè ọya, a ò rí ìjọba kan, a ò rí ọlọ́pàá kan kí wọ́n lọ dàrú. Ó túmọ̀ sí wípé orílẹ̀-èdè yìí ti pín sí méjì already. Kí a kúkú sọ wípé Northern Nigeria, Southern Nigeria, Northern Nigeria, Southern Nigeria. So tí ó bá jẹ́ wípé bí ẹ ṣe fẹ́ ṣe nìyẹn, dẹ́n kúkú bá wa pín. Ariwo tí àwọn kan kúkú ń pa nìyẹn tí ẹ fi bẹ̀rẹ̀ sí ní gbógun tì wọ́n. Ariwo tí àwọn kan ń pa nìyẹn tí ẹ fi bẹ̀rẹ̀ sí ní wọ́n lára, tí ẹ fi bẹ̀rẹ̀ sí ní pín wọn lójú. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, tí àwọn Yorùbá sọ wípé tí apá ò bá ṣe é ká, a máa ń san mórí ni, bí wọ́n ṣe mímọ́ bọ́n ṣe pòwe yẹn. Tí ẹ bá rí wípé kò ṣeé ṣe mọ́, tí ẹ bá rí wípé wọn ò fún yín láàyè láti ṣe nǹkan tí ó yẹ kí ẹ ṣe, bàbá, kò sí nǹkan tí ẹ lè ṣe sí, kò sẹ́ni tó máa yìn yín lọ́wọ́ wò. Bàbá, ẹ ṣe bá wa yọ ọ̀bẹ ti Nàìjíríà kí ẹ bá wa gé. Tí wọn ò bá fún yín láàyè láti ṣe nǹkan, because ọba tó jẹ́ tìlú Tóró orúkọ rẹ̀ ò ní parẹ́ o. Èyí tó jẹ́ tìlú Túbà náà, bàbá, orúkọ ẹ máa wà nínú ìwé ìtàn. Bàbá, ṣé ò gbàgbé wípé àwọn kan ti rú lórílẹ̀-èdè yìí rí, àtèyí tó ṣe dáadáa àtèyí tó ṣe dáadáa, ayé rántí wọn lónìí. Bọ́lá Ahmed Tinubu, bàbá, kí ni wọ́n máa fi rántí yín lẹ́yìn ọ̀la? Ẹ gbọ́ àmọ̀ràn yìí nísinsìnyí, bàbá. Ẹ gbọ́ àmọ̀ràn. Tí ẹ̀yin bá kàn sọ wípé kẹ́yìn kan ṣe gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe, bàbá, tí ẹ bá kúrò ńbẹ̀ kò lè sí ìrètí kan fún Yorùbá mọ́, because àwọn èèyàn yìí ní mission, àwọn èèyàn yìí ní ìran. Èrèdí nìyẹn tí ìṣekúpani, èrèdí nìyẹn tí gbogbo jàgídíjàgan, èrèdí nìyẹn tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí fi ń ṣẹlẹ̀. Ẹ dẹ̀ má gbàgbé, ẹ̀yin ni ayé ń pariwo báyìí. Ẹ̀yin ni ayé ń pariwo báyìí. Nígbà tí Donald Trump fẹ́ sọ̀rọ̀, kò ṣe dárúkọ èmi, kò ṣe dárúkọ àwọn kan. Ó ṣe jẹ́ ẹ̀yin ló dárúkọ, torí wípé aṣíwájú ogun dojúkọ bàbá. Ẹ bá wa yọ ọ̀bẹ tì í. Bàbá, ẹ má gbàgbé o, ní ọjọ́ kìíní àná ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ló ti a sọ. Bàbá, ìbá ṣe wípé di ọmọ ẹlòmíì nílẹ̀kẹ̀ wà, bóyá lẹ̀kẹ̀ yẹn ìbá fìtì ẹ̀ dáadáa, bàbá, lẹ̀kẹ̀ ò fìtì yín. Bàbá Sunday Igboho wà lẹ́yìn odi, ẹ ò rí nǹkan kan ṣe sí ẹ̀dẹ̀, sọ pé ẹ̀yin Yorùbá, ẹ sọ pé ọmọ Yorùbá nìyẹn. Bàbá, kí ni àǹfààní tí Yorùbá ń jẹ lára yín báyìí nígbà tí ọmọ yín wà lẹ́yìn odi? Aráàta Haúsá gbé ń bá gòlè ọmọ yín lórí, bàbá, ẹ̀yin ò dẹ̀ rí nǹkan ṣe sí. Ẹ̀yin àjọ onígbàgbọ́ ẹ̀ ń sùn. Bíbélì wípé àkókò nìyí fún yín láti jí lójú oorun. Kí ló mú kí ẹ sùn? Kì í ṣe èṣù. Èyí tí Bíbélì sọ tá òdodo nìkan ló mú yín sùn lákòókò yìí, ṣùgbọ́n ìfẹ́ owó mú yín kí ẹ sùn. Nítorí wípé ẹ fẹ́ gun jet, torí pé ẹ fẹ́ gun plane, ẹ̀yin náà fẹ́ gba visa, ẹ fẹ́ máa travel káàkiri, ẹ gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn àgùntàn ń sọnù, ẹ ò dẹ̀ rí tiwọn rò. Bẹ́ẹ̀ oníṣẹ́ dé tán, ẹ gbọ́, ọjọ́ ńlá ni ọjọ́ náà máa lé o, ọjọ́ náà máa lé o. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí ó bá yẹ kí ẹ sọ̀rọ̀ nísìsiyìí tí ẹ ò sọ̀rọ̀, wàhálà wà níwájú. Yorùbá wípé àgbà tí ò bá kẹun sọ̀rọ̀ ó máa kẹtan sáré. Ó ti kan gbogbo wa báyìí. Ẹ jọ̀ọ́, ẹ bá mi ṣí àfọ́nrán yìí, ẹ bá mi pín. Bọ́lá Ahmed Tinubu, tí ò bá ṣeé ṣe, ẹ bá wa gé, kí kálukú máa lọ́nlọ́ ẹ̀. Á dára fún wa.